Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́. Orí Mọ́sọ̀ tèmi náà la wà tá a ti ń bá yín sọ̀rọ̀. Ṣé rí ọkùnrin tí ẹ̀ ń wò lójú àwòrán yìí, Fúlàní ni. Gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀, wọ́n ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ pé àwọn Fúlàní tó ń dàlú Nàìjíríà láàmú, tí wọ́n ń pa kúkúrú, tí wọ́n ń pa gíga, tó ń pọmọ, tó ń pàyà, tó ń pàyàwó, tó ń pa ọkọ tí wọ́n láàánú yìí, ṣé Fúlàní náà ni wọ́n ni? Gẹ́gẹ́ bá a náà ṣe mọ̀, táàdé máa ń sọ fáwọn èèyàn pé àwọn Fúlàní tó ń pààyàn Nàìjíríà yìí, wọn ò ń ṣe Fúlàní Nàìjíríà o. A ní Fúlàní Chad, a lé Niger, bẹ́ẹ̀ náà la ní Fúlàní Mali. Àwọn tẹ́dẹ̀ ń wò yìí, ẹranko ńlá gbà ní wọn, tó burú bí wọ́n burú jèṣù lọ. Fúlàní yìí ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀, ó ṣàlàyé pé oríṣiríṣi Fúlàní ló wà. Ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu ọkùnrin Fúlàní yìí. Tó bá jẹ́ pé àkọ́kọ́ tẹ́yin máa bẹ̀rẹ̀ sí ní wo channel yìí ni, ẹ bá wa tẹ subscribe button, kẹ́ ẹ dẹ̀ tẹ notification yín lẹ̀, torí gbogbo ìgbà tá a bá post fídíò sórí YouTube wa, ẹ lè máa rí wò. Ó yẹ ẹ jẹ́ gbọ́ lẹ́nu Fúlàní yìí. Wọ àbí? Fúlàní ni mí dáàdi. Kí ló dé tẹ̀yin ọmọ gbéyàn? Àwọn ò lè gbéyàn bàbá torí pé a ní bísínẹ́sì tá a fi ń jẹun. Kò é dẹ̀ tún ṣe ojú ọ̀nà wa. Àwa gan ọ̀bẹ náà ká lè gbéyàn torí bísínẹ́sì wa. O ní o láwọn Fúlàní yẹn ti gbé ẹ rí. Ṣé àwọn Fúlàní ara yín náà ni? Àwọn Fúlàní ni ìbọn wọn kì í ṣe Fúlàní ti Nàìjíríà. Fúlàní Chad ni gbogbo àwọn tó wá, àwọn mẹ́fà ni àwọn amúwà. Àwọn mẹ́fẹ̀ẹ̀fà yẹn kò sí Fúlàní ti Nàìjíríà ń bí báyìí. Bọ̀ wọ́n ní ẹni tó ń fún wa ní information. Àmọ́ ẹni tó ń fún wa ní information yẹn Hausa ni. Hausa ni. Torí gbogbo bí wọ́n ṣe ń lọ bí wọ́n ṣe wọ́n ń communicate pẹ̀lú ẹ̀, wọ́n máa pè so Hausa ni ẹni tí ó jẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá àwọn yẹn. Gbogbo wọn kò sẹ́ni tó jẹ́ Fúlàní tí wọ́n ń bí. Nígbà tí wọ́n ṣe tí wọ́n gbà wá tí wọ́n gbé Chinese. Nígbà táwọn Chinese sanwó, táwa náà sanwó, tí wọ́n kó ń bẹ̀, wọ́n bá gba ọ̀nà Abẹ́òkúta báyìí lọ. Wọ́n tún gbà wọn kàn bẹ̀ wọ́n gbowó bí wọ́n ṣe jáde nìyẹn. Láti gbà yẹn Ọlọ́run fi jẹ́ ká gbúrò wọn mọ́. So gbogbo nǹkan tí wọ́n ń ṣe yẹn tí wọ́n ń pariwo Fúlàní wọ́n kàn ń borúkọ Fúlàní jẹ́ ni. Ọ̀pọ̀ Fúlàní tá a jẹ́ Fúlàní Nàìjíríà wàláhì tàláhì àfẹ́ wàhálà. Tí wọ́n bá lẹ́ran ajẹ́kù àti màpé Fúlàní lóye tí wọ́n lè dẹ̀ràn sínú oko. Àmọ́ bí àgbébọn, à ń jiyàn gbé, à ń kidnap èèyàn, ìyẹn ò ṣe iṣẹ́